Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world. Ìjọba Tinubu ó ti sú àwọn èèyàn gẹ́gẹ́ bí a ti mọ̀ pé a rí olóyè Sunday Igboho tó jáde síta tó ń sọ̀rọ̀ pátápátá. So àwọn èèyàn sáwọn reply lọ́tún lọ́sì. So ara àwọn èèyàn kan tí wọ́n jẹ́ èèyàn Sunday Igboho tó mọ̀ dáadáa ni òun náà jáde síta ló sọ ọ̀rọ̀ wípé kí olóyè Sunday Igboho kó gbẹnu dákẹ́ kó má sì sọ bẹ́ẹ̀ mọ́ wípé kó yé jánu online. So ẹ jẹ́ ká gbọ́ èsì tí ó fọ̀ fún olóyè Sunday Igboho, because a rí àwọn ọmọlẹ́yìn Sunday Igboho náà tó ń jáde síta táwọn náà ń sọ̀rọ̀ láti defend nǹkan tí olóyè Sunday Igboho sọ. A dẹ̀ rí pé almost 80% ọmọ Nàìjíríà ló condemn tí olóyè Sunday Igboho sọ pé kò dáa, pé kò yẹ kó water statement yẹn jáde, pé Nàìjíríà tá wà democracy ni and practice, kò yẹ kó lè jáde síta láti máa sọ wípé ẹni tó bá gbé ẹgbẹ́kẹ́gbẹ́ kan wá sí south west, ẹni tó bá gbé ẹgbẹ́ òṣèlú mi wá sí south west lẹ́yìn APC, pé àwọn ọmọ sí wọn ní sùtà látẹ̀yìn, pé ó yẹ kó jẹ́ bẹ́ẹ̀, pé ẹni tí ó bá fẹ́ support ní tiẹ̀ ló gbọ́dọ̀ dìde support fún lóye Sunday Igboho ẹnu ló níbi ìtajà kara irọ́pọ̀ ó máa kàbọ̀ ó máa lé wọn níta ló fẹ́ lé àwa ti mọ̀ látìgbà tó ti wà lóṣogbo ẹnu ló ní kò ní nǹkankan. Àwọn boys tó ń lò àwọn ọmọ ẹyẹ tó ń lò àwọn boys ẹyẹ ló ń lo gbogbo kò lè tẹ trigger ẹyọ kan kò lè tẹ trigger lásán ẹnu ló ní. Lórí bó ti yẹ ìyá rẹ̀ ń sìn wọn lẹ́bọ̀dì ń wọ́ káàkiri yẹn ọkàn rẹ̀ kó àbọ̀ sórí íńtánẹ́ẹ̀tì orí social media àkàn máa fòun sílẹ̀ ni wọ́n máa yẹ yí ẹ̀ ọ̀fẹ́ lọ́rọ̀ tó o bá ti ní gbàgbà tó o bá fẹ́ kó máa fún ẹ gbàgbó wà á keep quiet tó o ní máa sọ ẹnu eléyìí la máa fi já ráǹkẹ́ pátá torí ò tẹ̀ sílẹ̀ ní level rárá mọ́ lọ́ máa tán rẹ̀ Igboho oníranù ni ẹ oníranù onísọkúsọ ẹlẹ́nu jáwáyà ọ̀dẹ̀ àásọ̀rọ̀ lè tàjà rẹ̀ ṣe. So ẹ̀yin alára wa ọ̀rọ̀ lẹ ti gbọ́, ìsìlẹ̀ ti gbọ́ tí wọ́n ti fọ̀ fún olóyè Sunday Igboho. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ orí ìkànnì wa yìí, gbogbo update lọ́lọ́kan òjọ̀kan tá a máa mú wá fún yín náà nìyẹn. So ẹ bá wa subscribe, ẹ comment, ẹ like, ẹ share. So I appreciate the support yín. So we love you all. Thanks for watching.